ìgbìyànjú àbí kí wọ́n ti kí ẹ̀ ṣé o ti rí pé èmi ò ṣàdéhùn kí máa mú iṣẹ́ ó rí pé ilé ẹ̀rọ tó ń kógun jà ẹ̀ báyìí kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rọ báyìí sí èmi fẹ́ máa rí báyìí sí agbẹ́mídé bẹ́ẹ̀ báyìí sí. Bad boy Chris ọ̀dẹ̀ ni ẹ̀ orí ẹ̀ ò dẹ̀ pé. torí pé tó bá yẹ pé wọ́n gbọ́ ni ó yẹ kó o ti mọ̀ pé táyà mẹ́rin ó yàtọ̀ sí táyà mẹ́ta kẹ̀kẹ́ márúwá ni wọ́n ń wà mọ́tò ẹlẹ́sẹ̀ mẹ́rin lèmi ń gbé kiri ibi tí ọ̀rọ̀ ò ti yé ẹni wípé obìnrin tí wọ́n lọ kidnap tó torí pé èmi máa ṣe bí ọ̀dẹ̀ obìnrin ò ṣe láyọ̀ lé o kò sí nǹkan tí yóò bá ṣe fóbìnrin tó bá máa dà ẹ́ ló máa dà ẹ́ o mo ti sọ fún ẹ mo ní nípa owó yìí tàtàtì kì í gba 70. aláì mo lè gbà sẹ́ mo ní kò gbà mo gbà sẹ́ ṣé o wá ní ni a ní kò gbà mo ní mo lè gbà sẹ́ eléyìí mo ojú ìgbìyànjú ó tiẹ̀ ní gbogbo rẹ̀ àbí pa ọmọ yìí nípa ọdún méjì òjì bẹ́ẹ̀ rẹ̀ ṣáàmù. ọ̀rọ̀ àṣọ fẹ́ gbọ́ tó bá máa pa tó bá máa gé lọ́rùn tó bá tún wá fẹ́ máa mú lọ kó fi ṣe kan tó ń wẹ̀. eléyìí ẹ rí pé kò ṣe eléyìí nìkan ni mo ní. ẹ̀yin guys ẹ bá mi lọ mẹ́mẹ́ lẹ́mi wá kò yé wọn ni. mo ń sọ fún yín mo nínú owó yẹn ẹgbàá 30 kì í gba 70 ẹ ń ṣe bí yàrá òjò ìmàbò ẹ wọ ọ̀kan. tó ti rí torí pé yàtọ̀ sí àwọn kò sí èrè bó ti pé táyà mẹ́rin ni mo gbé táyà mẹ́rin ni o ọlọ́run ṣe táyà mẹ́rin ni o ti rí bẹ́ẹ̀ ẹrù tó pọ̀ ju owó ẹ lọ ni kò kó sì kúrò wájú mi. ìyá àdìjọ ó wà lẹ́nu kò ó máa gbọ́ ọmọ ẹ̀ jọ̀ yọ̀ ni. filẹ̀ kò ní gbà ó yẹn kò ní gbà alpha tó bá máa pa ọmọ yìí pa tó bá dẹ̀ máa gé lọ́rùn tó bá tún wá fẹ́ máa mú lọ èmi ń tèmi o mi ò ní ìdí ẹ̀ mọ́. ẹ̀yin boys ẹ fi wọ́n lẹ̀ máa ṣe kankan fún ẹ jẹ́ ká máa lọ. ẹ má ti mú mi lọ. alẹ́ ní kò ní débẹ̀ kò lọ rí bẹ́ẹ̀ o ṣé ká ló wá bàjẹ́ gbọ́ ọmọ yìí sílẹ̀ o. bàbí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ máa sọ yẹn jáde ọmọ tèmi máa wálé ọmọ tí mo ní ó máa wá ó ṣe òkàlélà ẹ bá mi lọ gbé orí yìí ni bá mi gbé wa ṣe jàre ṣe ó dọ̀ farabalẹ̀ mo sọ fún mo ní pé ò lè sùn lọ́hùn yẹn ó ṣú ọ fún mi yẹn ń pe lórí burúkú rẹ̀. hello bad boy Chris mo sọ fún ẹ mo ní orí adé ò kì í sùn ta ọmọ tèmi ti délé o.